ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì obìnrin àtọkùnrin tẹ́ ń ṣe matchmaking, Ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ jèrè ara yín o. Ó ti di gòbé o, problem ti wà o, wàhálà ti ń ṣẹlẹ̀ nílùú èbó. Ẹ máa fi obìnrin ránṣẹ́ sí ènìyàn, púpọ̀ nínú yín ló ti bá obìnrin yẹn ṣàṣepọ̀ gẹ́gẹ́ bí wòlíì ẹ̀. Ẹ tún wá ṣe kí ni, ẹ tún sublet ẹ̀fẹ́ lòmíì pé kó fẹ́, ẹ wá sọ di ṣíà mẹ́ka ìṣíà, àbí ẹ wá sọ obìnrin di àjọpín. Ó máa lẹ́yìn o, bíbélì ló pàṣẹ ìgbéyàwó kò ń ṣèyàn. Ó ní obìnrin ọkùnrin ẹjọ́ wà pọ̀, ẹjọ́ di ara kan, ẹ kì í ṣe méjì mọ́. Kò sọ pé ìyá ìyàwó àti bàbá ìyàwó kẹ́ni ayé wọn lára. Àwọn wòlíì ni mò ń bẹ̀, àtàwọn pásítọ̀ àtàwọn olùṣọ́ everybody. Ìwọ tó bá ti sọ pé ó fẹ́ ṣe matchmaking, ó fẹ́ ṣe kinní kan, wà nínú ẹ̀, má jẹ́ kó forí ẹ̀ fún àgbọn. Hallelujah, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ó ṣe, nítorí pé àánú ẹ̀ dúró láéláé. Ọba tó jẹ́ kí a máa wá, kẹ́yìn náà máa rí wa wò. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, ọwọ́ tẹ́ fi ń tẹ àmì sàdúrà mi lórúkọ Jésù kò ní rọ, etí tẹ́ fi ń gbọ́ wa lórí alóore, etí náà mà ní di. Mo fẹ́ sáré yànnàná ọ̀rọ̀ kan nípa fídíò tí mo ṣe fún àwọn obìnrin tí wọ́n bá mọ̀ pọ́n fẹ́ kọ́kọ́ kan kúrò nílé ọkọ, kan ra lọ máa dágbé wọn, kan ṣe single mother àwọn jẹ́jẹ́jẹ́ tó bá ti tẹ́rù wọn gbé. Nínú fídíò yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ti wá àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń pè mí láti máa sọ fún mi. So nínú ẹ̀ náà ni eléyìí tí mo fẹ́ sọ yìí ti wá ṣẹyọ jáde. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì obìnrin àtọkùnrin tẹ́ ń ṣe matchmaking, Ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ jèrè ara yín o. Ó ti di gòbé o, problem ti wà o, wàhálà ti ń ṣẹlẹ̀ nílùú èbó. Ẹ máa fi obìnrin ránṣẹ́ sí ènìyàn, púpọ̀ nínú yín ló ti bá obìnrin yẹn ṣàṣepọ̀ gẹ́gẹ́ bí wòlíì ẹ̀. Ẹ tún wá ṣe kí ni, ẹ tún sublet ẹ̀fẹ́ lòmíì pé kó fẹ́, ẹ wá sọ di ṣíà mẹ́ka ìṣíà, àbí ẹ wá sọ obìnrin di àjọpín. Ó máa lẹ́yìn o, ó máa lẹ́yìn, torí ìwọ náà bí ọmọbìnrin ó bí ọmọ ọkùnrin. Ìgbà tá bá tẹ̀ fi wíkà òun la máa fi sán fún ni. Àwọn ènìyàn kan bá mi sọ̀rọ̀ lórí fídíò yìí, èmi gan tí mo jẹ́ abiyamọ, omijé jáde lójú mi. Ìkan pè mí, ó sọ wípé ọ̀rọ̀ ti di wàhálà pẹ̀lú obìnrin tí ẹ tó believe pé pastor ni, tó introduce sí láti Nàìjíríà. Ó kọ́kọ́ ṣe àfiwé owó tó ná, èmi gan mo lanu. At the end of the day, obìnrin yẹn wá débẹ̀, kò ń ṣe obìnrin gidi. Àṣírí tún nípasẹ̀ fóònù tí ẹnìyẹn mú wá láti Nàìjíríà ló fi mọ̀ wípé òun àti pásítọ̀ gan wọ́n ti wà lórí level tẹ́lẹ̀. Kó tó wá ṣe kí ni, kó tó sọ́ọ̀dì jù sí mi kí n jù sí ẹ, ilé ayé àtijọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, tó o bá ti lè gbà wọ́n lọ́wọ́ ogun, má dákun ogun ayé wọn. Kò ń ṣe dandan kó báyàn wáyà matchmaking, èmi ò tiẹ̀ mọ̀ wá fọwọ́ sí lọ́wọ́ yìí mọ́, torí ọ̀pọ̀lọpọ̀ ẹ máa ń bùyàn lọ́wọ́. Wọ́n á ní mọ́mì ẹ̀yin lẹ mú mi mọ́, mi ò fẹ́. Tó bá rí ìyàwó ẹ̀ tó bá mú wá máa bẹ ṣàdúrà sí. Nǹkan tí bá dẹ̀ rí pé mo lè ṣe sí nínú àdúrà, nínú ẹ̀mí, mo máa ṣe. Ìwọ ló ṣe kí ni, ìwọ lórí, ìwọ ló mú wá, ibi kọ́ mo fẹ́ fún ẹ. Ṣòkò ní jọjọ́ ọ̀la ó sọ pé àmọ́ mi ló sọ pé ó dáa, mi ò ní ṣe bẹ́ẹ̀, torí pé èmi náà bí ọmọbìnrin, mo dẹ̀ bí ọkùnrin. Nítorí ìdí èyí, ọ̀rọ̀ yẹn ti pọ̀. Àwọn tó pè mí lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tí n bá kà lé ní èjì, wọ́n máa lé ní 25. Pé gbogbo àwọn tí ó jẹ́ pé wọ́n ti ná gbòòrò, wọ́n ti ná gbàrà ní Nàìjíríà. Extra luggage. Òun rọ́kọ́ ránṣẹ́ sí wa nílùú
mí pé ọmọ tó sọ pé mo ti ṣe kankan látòṣù 6 lélẹ́yìn àbọ́dún kan tí boyfriend ti fi ń lẹ̀ ó sọ pé ó yájú o ilé kíní ó yájú torí kò tiẹ̀ yé mi fẹ́ sọ mi láì máa sọ̀rọ̀ tí ò ṣe kíní bọ̀tẹ́lẹ̀ tí mò ń sọ yìí ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ ká ṣàtúnṣe tó o bá ti lè tú ayé wọn ṣe let's be realistic tó o bá ti lè bá wọn wáyàwó gidi ìmí nínú wọn tó bá ti bá wọn wá tọ́ ọmọ ẹyọ kan ṣoṣo ló máa bí ilé lọ́mọ ti ń ṣiṣẹ́ fún for donkey years á dẹrù ẹ̀ síta wọn máa gbà á lọ́wọ́ ẹ̀ á wá sọ di kòròfo ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa àwọn obìnrin àwọn ọkùnrin ké síta kẹ má bá wọn wáyàwó mọ́ kò ń ṣe dandan torí wọn máa believe pé ìyàwó tí pásítọ̀ mi tàbí wòlíì mi fún mi ọmọ gidi ló máa jẹ́ gbogbo ọmọ inú ìbọn oró ni wọ́n o wàá nú ẹ̀mí kò sí bó ṣe lè jẹ́ wòlíì tó o lè rí ọjọ́ iwájú márèèjì o lọ́jọ́ bá ti fi wọ́n ẹ́ ló máa rí o márèèjì ẹ̀ lè yọjà òkùnkùn ni ọlọ́run lè fi wọ́n ẹ́ pé ìràwọ̀ wọn bára mu bóyá ilé jẹ́ ìràwọ̀ omi tẹ́lẹ̀ jẹ́ ìràwọ̀ omi náà àbí tó jẹ́ ìràwọ̀ omi pẹ̀lú ìràwọ̀ ilẹ̀ wọ́n lè sọ fún ẹ pé òkè ìbágbépọ̀ wọn wọ́n máa lówó lọ́wọ́ wọ́n máa ṣe rere ṣùgbọ́n ọlọ́run ò kì í fi ìgbẹ̀yìn gbéyàwó wọn ènìyàn ìyẹn ló fi ń jí ọlọ́run kò sí ò lè rí tán o let me tell you facts àṣìṣe tó dẹ̀ wà nínú ìgbéyàwó òun ló pọ̀ jù láyé òde òní ọkùnrin tó fẹ́ lọ bá ò mọ̀ wá ẹ̀ obìnrin tó fẹ́ gbé fún ìwọ́gbọ́n ò mọ̀ wá ẹ̀ ó wá lè wọ́n pọ̀ mí dídà pé bóyá ọkàn rí pé ọmọ yẹn ń gbálẹ̀ church ọmọ yẹn tètè ń dé church ọmọ yẹn jọmọ tó wà pọ́ńṣùà ó lè fi yẹn ṣe o tó bá kọrin agogo lóhùn ẹ̀ ó lè fi ṣe o ó máa ń jó bí òkòtó ni kò mátà inbuild ní character ó lè rí tán torí efífí ni ìwà tó bá ti rú báyìí ó máa fi lọ sókè ni kò dẹ̀ sẹ́ni tó kò sí nǹkan tó lè dàbò àfi tó bá rú tinú ẹ̀ kò ní ṣe é pa o ẹjọ́ torí ọlọ́run ó pọ̀ gan ó pọ̀ púpọ̀ gan táwọn ènìyàn sọ fún mi pé àdéhùn di ọjà òkùnkùn ní gbogbo ẹ̀. àbí àwọn olóń complain fún yín àwọn ọkùnrin ló ń complain ní àbáwọn obìnrin. àwọn ọkùnrin ni o. tó ń fún níyàwó láti Nàìjíríà. tó ń fún níyàwó láti Nàìjíríà lọ sókè òkun the whole world will too small for them to torí wọn ọjà ayé irú ẹ̀ rí wọn wá máa tẹ̀lé báṣubàṣu á bẹ̀rẹ̀ sí ní yọ̀rẹ́ tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí yọ̀rẹ́ problem ti bẹ̀rẹ̀ sí ní wà mo fi Ọlọ́run alààyè bẹ̀yìn tó o bá lè tún wọn ṣe má bà wọ́n jẹ́ sí. ìyẹn iṣẹ́ ìfáwọn wòlíì. bẹ́ẹ̀ ni o àwọn wòlíì ni mò ń bẹ̀ àtàwọn pásítọ̀ àtàwọn olùṣàdé everybody ìwọ́n tó bá ti sọ pé o fẹ́ ṣe matchmaking o fẹ́ ṣe kinní kan wà nínú ẹ̀ má jẹ́ kó forí ẹ̀ fún àgbọn tọ́lá tó bá forí ẹ̀ fún àgbọn kò lè jẹ́ ń bẹ̀ please I beg you in the name of God ó ti pọ̀ jù yàtọ̀ sí pé wọ́n ti wà bá wọn tó ti ṣe wọ́n yàmàyàmà gan-an at the end of the day wọ́n bá tiẹ̀ ṣe wọ́n yàmàyàmà ní kíní tí ìwà wọn ò bá rí yàmàyàmà wọ́n á manage ẹ̀ ó máa wà òkè later but wọ́n ti ṣe yẹn yàmàyàmà ní apàbẹ̀yẹ ó dùn mí gan torí kò easy fún ènìyàn kó wá bí kan fún 20 ọdún kí ènìyàn kan dé láàrin ọdún kan sọ́dún méjì kó dẹ̀ bá gbogbo resources ẹ̀ jẹ́ tó bá jẹ́ pé àbúrò ẹ̀ ń kọ́ tó bá jẹ́ ọmọ tó bí ń kọ́ kò easy rárá ìyẹn fún ẹ̀yin àwọn obìnrin tí wọ́n introduce èèyàn sí nílùú òyìnbó pé kó wá lọ fi ọkọ tó bá jẹ́ Nàìjíríà ló ti rọ́kọ kò sí problem ẹ jẹ́ advice yín tẹ́ bá máa gbọ́ tó bá ti fún ẹ níyàwó lábúrò tó bá wà lábúrò tó jẹ́ ọkùnrin tó bá ti fún ẹ níyàwó mọ̀kan tó máa ṣe ìwọ ṣàwá sílé kó wá fẹ́ mọ́lé gbalé fún lé ra mọ́tò fún lé ṣe gbogbo nǹkan tó bá fẹ́ fún lé máa mú lọ tẹ́ bá ronú sí ẹ mọ̀ pé tòótọ́ ni mò ń sọ tó o bá débẹ̀ yẹn wọn ní yàyàkuyà mọ́ yín lọ́wọ́ lẹ́rù Nàìjíríà wọ́n pè wọn ẹlòmíì kó má tí ì rówó ọmọjú òró lárí ni a máa ṣe bàṣubàṣu gbogbo nǹkan tó ní ló bá fẹ́ gbà lọ́wọ́ ẹ gbogbo ìrún ẹ̀ tó ti tòṣì lọ́jọ́ tó ti pẹ́ afẹ́kọ́ ríṣì lédè afẹ́ bíùdù ilé tiẹ̀ náà afẹ́ sọ ilé tiẹ̀ náà ju ilé olówó àti ilé ọlọ́nà àdàtí tùsí ó máa pàwọ́ lára torí else cannot build in a day you need to work for it sọ́jọ́ kan lẹ́dẹ̀bẹ̀ tẹ̀jọ lówó ni sọ́jọ́ kan lẹ́dẹ̀bẹ̀ tẹ ra lẹ́ni gbogbo kan láyé yìí processing ló máa gbà kó tó kọ́ lè gbọ́dọ̀ ṣe foundation so tó bá ṣe foundation wàá mọ next step tó máa ṣe wàá máa build block yẹn lórí ẹ̀ títí kó tó kan páànù
gbẹ tó bá sọ pé ó dé lu òyìnbó lẹ́ni náà fẹ́ máa sẹ́ndì owó sí yẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n sọ pé àwọn ìyá wọn tó wà Nàìjíríà á máa bá wọn ṣoògùn ránṣẹ́ bó ṣe ń pọ̀tì ẹ lóògùn á máa pọ̀tì ẹ nínira wọ́n fẹ́ pa ẹni bí àwọn ṣe ń ṣe báyìí ìyẹn ti sọ pé ó ní ìyá ẹ̀ sọ pé tóun bá ti lè máa fún un lówó lóṣooṣù òun tójú máa rí òun gan òun máa gbà pé Ọlọ́run ò kọlà ìyá ìyàwó tó fi ránṣẹ́ nìyẹn o torí pé ìgbà tó ọmọ ẹ wà ní Nàìjíríà olóṣó tó ń ṣe ló fi ń bọ̀yà ẹ̀ so ọmọ ẹ ti wá lọ tó retí ó ròyìn pé bẹ́ẹ̀ máa wà òkè pé láàrin oṣù kan méjì ọmọ á máa sẹ́ẹ̀dì time sẹ́ẹ̀dì kan tó sẹ́ẹ̀dì tẹ́lẹ̀ at the end of the day ọmọ wa ti di sẹ́ẹ̀dì púpọ̀ bó ṣe fẹ́ bó ebu nájú ọkọ nìyẹn pé ó gbé ọmọ mi sílé ó ń ṣe kíníkan ó fowó oúnjẹ ránṣẹ́ sí mi ṣebí kan tí ọba nílé fi ṣọkọ ìyàwó ẹ̀ àbọ̀ owó tí ò ní kó lọ ya ni bó tó fi ọmọ yín ṣe kì í jẹun ni màmá ẹ jẹ́ ká fi ọpọlọ sí ẹ̀rọ tí pé tó bá jẹ́ pé ọmọ yín ọkùnrin náà ló wà ní abroad tí wọ́n lọ mú ìyàwó bá tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ẹ máa mọ bí tẹ́ máa rìn sí o tẹ́ bá rìn lọ sílé aláwọ̀ tàbí èrè wòlíì torí ọmọ ọlọ́mọ ẹ máa jìyà ẹ̀ Ọlọ́run máa fìyà ẹ̀ jẹ yín àdàbí tí ọkùnrin yẹn bá ṣẹ̀yìn lókù Bíbélì ló pàṣẹ ìgbéyàwó kò ń ṣèyàn ó ní obìnrin ọkùnrin ẹjọ́ wà pọ̀ ẹjọ́ di ara kan ẹ kì í ṣe méjì mọ́ kò sọ pé ìyá ìyàwó àti bàbá ìyàwó kẹ́ni ayé wọn lára ó ti wá di pé tọkọ ọmọ yóò bá fowó ránṣẹ́ sí yín problem máa wà ṣé ọmọ ibi tó bá dé ibi tó wà ní gbèsè tó jẹ láti fún ọmọ yín lówó kó wá sílùú òyìnbó kò tí ì san tán o so ṣé kó lọ jalè ni èmi ni wọ́n sọ pé owó tóun ń gbà lóṣù lọ́wọ́ tó ń tẹ̀hún lọ́wọ́ pé máa ti yọ gbá láti yàwó owó tó ń fi gbé wọlé tó ń yá láti yọ gbogbo ẹ̀ sálárì tó kù tó ń gbà kò tó nǹkan kan á dẹ̀ fẹ́ bọ́ ọmọ yín èmi nínú wọn tún máa mú ọmọ tó ti bí single mother of one bàbá yẹn máa tún ra ticket fún ọmọ tó ti bí á tún ṣe visa ṣe everything fún á tún mú ọmọ ẹ̀ lọ pẹ̀lú ẹ̀ at the end of the day ẹ máa gbógun sí ẹ ní jẹ́ kó san gbèsè tó jẹ ẹ lọ wá nǹkan jẹ náà tó bá wà òkè wọn máa rántí yín ṣe bóun ló fọmọ lọ́wọ́ yín ó mọ̀ pé òun tó máa rántí láti fọmọ ó máa dànù ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi fi ọ̀rẹ́ ránṣẹ́ sí àwọn tó lè kàn kí everybody kó wà lórí ọwọ́ ẹ̀ tó bá lè báyọ̀ wá yàgò má pakú ìṣòro ẹ̀ èmi kan tiẹ̀ ti ṣe kí ni mo yọ ọwọ́ mi mo tiẹ̀ ti yẹsẹ̀ mi tó bá ti nídìí ìyàwó tó bá ti rí fẹ́ yàwó nílùú tó ń gbé tó bá gbé dandandandan gbúdọ̀ fọmọ Nàìjíríà wá fẹ́ sí Nàìjíríà kọ́lé fún sí Nàìjíríà ṣẹ́rìtì fún Nàìjíríà tó bá kàn tiẹ̀ lọ kó kàn lọ lídìí oṣù kan kó padà wá pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ó ti tó bá gbé síbẹ̀ òun ló máa ṣàkóbá fún ẹ o ó lè ṣekú pa ẹ o obìnrin bímọ fún ni kò sọ pé kó má pa ni o ẹ lọ wà nínú ẹ̀mí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ò ní gbé egbin eléra o ò ní gbé nǹkan tó máa pẹ́ ẹ o ò ní ṣiṣẹ́ o orí ẹ ò ní gbàbọdé o àjọkùnkùn ní gbéyàwó kò sẹ́ni tó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ so please I beg you tó o bá lè gbà wọ́n má dákú ìṣòro wọn kí kálukú wà lórí ọwọ́ ẹ̀ so bí mo ṣe fẹ́ sọ tèmi nìyẹn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ oríwo ní gbàbọ̀dé àní ṣìyàn o àní ṣìmú o ìgbéyàwó tó bá wrong ọmọ àpáàdì kékeré ni ó gbóná jọjọ so ò ní ṣìgbé o ò ní gbégi eléra o wọn ò ní fi ibi ránṣẹ́ sí ẹ o wọn ò ní fi ikú tó máa pa ẹ́ ránṣẹ́ sí ẹ o ó dẹ̀ ní mọ ìkorò láyé ẹ máa kéré òkò délé gbogbo ẹ̀tẹ́ ń wá ìgbé gbélu ńbẹ Ọlọ́run á bá mi ṣe fún yín àṣẹ ọ̀rọ̀ awọnú ayé yín lọ ìlérí àmájẹmú ògùn àṣẹmọ yín lára ẹ ní gbégun eléegun àánú awọ ayín rí ẹ ó kéré òkò wá sí lẹ́sẹ̀ gbogbo tí ẹ fòwúrọ̀ sọ ṣiṣẹ́ fún lọ́jọ́ alẹ́ lórúkọ Jésù Kristi ayé ò ní sọ di èèwọ̀ fún yín ilé yín tẹ́ kò ní di èèwọ̀ ọmọ tẹ́ bí ò ní di èèwọ̀ ohun gbogbo tẹ́ ní láyé ìrọ̀rùn ló máa jẹ́ àlàáfíà.